ẹ̀sùnmọ́ bí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń wò yìí ta ni mẹ́sẹ̀jì ẹ̀ tí ò rúwa lójú nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀jẹ̀ ń lò bẹ́ẹ̀ yẹn nínú bàbá wa Adébóyè bàbá Muyideen Ajani Bello àti pásítọ̀ tẹ́ ń wò yìí torí mẹ́sẹ̀jì kan jáde ní ọ̀sẹ̀ tó kọjá yìí tí ò yé mi tí mo lè fẹ́ kí ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò bàbá wa Adébóyè jáde ní ọ̀sẹ̀ tó kọjá wípé the only solution sí problem Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ni àdúrà pé àdúrà nìkan ló lè tún Nàìjíríà ṣe pé àdúrà nìkan ló lè tún Nàìjíríà ṣe bàbá wa Ajani Bello bàbá Muyideen Ajani Bello àwọn wá jáde wọ́n ní àdúrà Ọlọ́run tún Nàìjíríà ṣe Ọlọ́run tún Nàìjíríà ṣe a máa ń gbà wọ́n ní àsìgbàdúrà ni pé ká yí padà pásítọ̀ kẹta iná wá jáde wọ́n ní tí ò bá ti jẹ́ wípé àdúrà ni wọ́n fi build China àdúrà ò lè build Nàìjíríà tí ò bá ti jẹ́ pé àdúrà ló sọ Dangote di billionaire àdúrà ò lè sọ di billionaire tí ò bá jẹ́ pé tí ò bá ti lè jẹ́ pé àdúrà ni wọ́n gbójúlé tó fi build Canada àdúrà ò lè build Nàìjíríà o tí ò bá ti lè jẹ́ wípé àdúrà ni wọ́n gbójúlé tó fi build America àdúrà ò lè build Nàìjíríà lọ́rọ̀ bá pèsè jẹ́ pásítọ̀ kẹta ni máa tẹ̀ wá kọ́ máa rí analyst tí wọn àwọn máa sọ fún wa pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ẹ yé ta àwọn ọmọ ìjọ jẹ mọ́ ọ̀rọ̀ Christianity kọjá Jésù jí nìkan ó yẹ kí ẹ máa jẹ́ ká àwọn ọmọ ìjọ yín mọ̀ nípa financial breakthrough ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé láti 20 years kó ti prepare 30 years wọn sílẹ̀ láti 30 years kó ti prepare 40 years wọn sílẹ̀ kì í sí pé kẹ́kọ̀ọ́ máa tọ̀ wípé kọ́ máa gbàdúrà Ọlọ́run gbé aláàánú dìde sí wọn nìkan they must also work for it rather ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn máa ń ṣiṣẹ́ ní kéèyàn tó dolówó tó bá jẹ́ wá padà dé pé èèyàn padà tó wá nídìí àánú yẹn máa wá láti ibi ìgbìyànjú ẹnìyẹn ni àánú yẹn máa ṣe kí ni ó máa wá láti ibi ìgbìyànjú ẹnìyẹn ni ó dàbí ẹni tó tajà tó ní òun gbàdúrà ṣé àwúrẹ́ ní kéèpé àbí pé kó yẹ ọjà ní máa tà tí ó dẹ̀ tajà tó nìkan tó ń tà pásítọ̀ yìí sọ wípé rísítà fún máa tẹ́jú àwọn èèyàn ní ìjọba wọ́n gbàdúrà àdúrà wọn gbà nìyẹn kí tẹ́sí pé Ọlọ́run ò gbọ́ bíbí sọ pé etí Olúwa kò wúwo láti gbọ́ bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ kò kúrú láti gbé láti gbà ni ṣùgbọ́n bí ó sọ̀rọ̀ fún ká ó ní àwọn ènìyàn mi béèrè wọn kò sì rí gbà nítorí pé kí wọ́n sì béèrè so gbogbo nǹkan ló ní àkókò tẹ́ bá tẹ̀wọ́ lóòótọ́ àwọn advanced country tí màá yẹn ń sọ táìpì ẹ̀kọ́ ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ o wọ́n àdúrà wa àwọn èèyàn ní church àwọn tó ń kírun even ní Saudi Arabia tí ẹ̀sìn mùsùlùmí ti wá wọ́n ń ṣe business wọn Arab countries ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn for business lọ sí rẹ̀ táìpì ẹ̀kọ́ kí wọ́n kírun táìpì ẹ̀kọ́ ọ̀zù kì í ṣe pé bí àwọn ìránṣẹ́ Ọlọ́run wa kan ṣe ń ta àwọn youth nowadays tẹ́ pé immediately graduate dancing next ni pé àwa lọ takú sórí òkè Ọlọ́run padà ń dé sí mi àwa kó picture ẹ̀gbọ́n ẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó wà lábújá ẹ̀gbọ́n ẹ̀ tó wà lábroad àwa kó lórí òkè àwa máa gbàdúrà láwọn ẹ̀ lórí pé ẹ̀tọ́ tó wà lọ́wọ́ wọn kọ́ lọ́n gbà fún ẹ̀tọ́ ò lóní sọ́wọ́ wọn jọ ẹ̀tọ́ ò lóní sọ́wọ́ wọn táwọn ò bá ọ́sù sọ́mọdé tó wà yẹn ìwọ ní òsè ọ́sù kó kí wọn lọ́wọ́ instead of him gbọ̀dọ̀ àdúrà lé àwọn ẹlẹ́ni lórí tó wọ́n rọ̀ àdúrà lé picture wọn lórí pé ẹ̀tọ́ àlọ́wọ́ wọn kọ́ lọ́n gbà fún ẹ tó kó lọ sọ́dọ̀ pásítọ̀ táwọn pásítọ̀ yẹn náà ò dẹ̀lẹ̀ encourage gan bẹ́ẹ̀ sọ tọrọ pé ìwọ náà ọ́sù bí tiwọn tọ́mọ̀ ń tan kí tọ́mọ̀ ń wá nílé àwọn ẹlẹ́ni picture àwọn ẹlẹ́ni lórí mo tẹ̀ mọ́ gbàdúrà kan Ọlọ́run tẹ́gbọ́n mi Ọlọ́run má jẹ́ kí ẹ̀gbọ́n mi sinmi àgbàdo tó sinmi lóore Olúwa tẹ́gbọ́n mi ò bá sinmi lóore má jẹ́ kó sinmi àdúrà yẹn mímọ́ ìyẹn kó pàdúrà ìdààmú tó ń bẹ́ lómi lókè òkun ẹ mọ gbogbo àdúrà yẹn tẹ́yìn ò bá ti ṣe lóore kò gbọdọ̀ nífọ̀kànbalẹ̀ òun gba àdúrà yẹn àwọn pásítọ̀ yẹn dẹ̀ ń gbà fún ẹ instead of kí wọ́n encourage jẹ́ kó wọn náà wọ́n ṣùgbọ́n àwọn ènìyàn kí mi lọ ní àlejò pọ̀ ní family yín nǹkan tí màá yín sọ nìyẹn bàbá pásítọ̀ kẹta ẹ̀ wọn kì í ṣe bẹ́ẹ̀ ní àwọn advanced countries yẹn àdúrà tí wọn èsì kan fi wá ojú Ọlọ́run kan fi sin Ọlọ́run ni kì í ṣe pé ká mi sọ pé ẹ̀tọ́ ẹ̀tọ́ àlọ́wọ́ ẹ̀gbẹ́ ó gbà fún ẹ̀tọ́ ẹ̀gbọ́n ò gbọdọ̀ ní ìsinmi àfìgbà tó bá tó ràn yẹn lọ́wọ́ ẹ̀wọ̀n prayer point búkú yẹn ó ní bàbá mi sọ pé ká má máa fi àdúrà deceive àwọn èèyàn wa àdúrà ń gbà lóòótọ́ kẹtọ́ wọn sọ ní kì í ṣe pé èèyàn kì í gbàdúrà èèyàn ní ìdàdúrà ṣùgbọ́n ká má ṣe àṣìgbàdúrà ní máa yẹn sọ nǹkan tí ó yẹ kí a ṣe ní ká ṣe
analysis bàbá yẹn nìyẹn pé kí àdúrà dá mú àdúrà ó ní àdúrà ní ààyè tiẹ̀ àdúrà ní nǹkan tó máa ń ṣe àwọn kan àdúrà pé kò nílò àdúrà ó nílò ìgbìyànjú ni tó bá ti wàá máa fi àdúrà sí ìgbìyànjú ẹ̀yẹn bẹ̀rẹ̀ kó wá ṣe fi àdúrà tí kì í ṣe pé kó má gbìyànjú rárá kó wá máa gbàdúrà ó ní mo fi sọ pé àbúrò mi kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ kò fẹ́ kàwé kò fẹ́ lọ sùn kò fẹ́ kọ́ṣẹ́ àwa lọ orí òkè àkó píkítọ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ gbogbo ẹ̀gbọ́n àtẹ́lẹ́ tó wà lẹ́kọ̀ọ́ àtẹ́lẹ́ tó wà lábújá àtẹ́lẹ́ tó wà lábújá àwa kò lórí òkè àwa lọ máa wà náà lé wọn lórí pé ẹ̀tọ́ tó wà lọ́wọ́ wọn kọ́ lọ́n gbà fún un ẹ̀tọ́ wò ló ní sọ́wọ́ wọn ara nǹkan tó dẹ̀ ń fa ni pé àwọn pastors wà ń discourage wa oyè yín pé pastor mi gan máa ń rìnrìn ọdún ẹ̀ náà fún ẹlòmíì pé ẹ̀gbọ́n yín tó wà ní òkè òkun yẹn ó yẹ kó ti ṣe yín lóore ṣùgbọ́n ẹ gbàdúrà dáadáa ni ẹ mú àwòrán ẹ̀ wá ká gbàdúrà instead of kó ní kó náà gbìyànjú so bí wọ́n tó mi pé àwa tá a wà ní díẹ̀ sí náà à ń contribute sí downfall orílẹ̀-èdè yìí ó ṣe wà ẹ wá rí pé China kékeré báyìí náà àwọn ọmọ máa lọ wáyà pọ̀ àwọn máa lọ wáyà pọ̀ bá dé ti Sunday wọ́n lọ church oníjẹ́ kí n sọ̀rọ̀ pa pastor tó lọ ń lugo ní bá portable láàárọ̀ kùtù Monday wọn kì í ṣe bẹ́ẹ̀ ní China Sunday wọ́n lọ church Sunday àwọn Chinese máa lọ church báyìí ní Monday báyìí wọ́n ti dùn sí ọmọ aráàlú wọn káwọn máa ṣe likewise in America likewise in the UK Canada and other advanced countries Monday wọ́n káwọn busy ni báwo máa gbé aago lọ́jọ́ Monday láàárọ̀ kùtù tó máa lù níwájú báyìí nìkan ara nǹkan tá a jẹ́ ń sọ náà nìyẹn so àti bí sẹ́ńtì yẹn bá ṣe gbà kò fẹ́ òye yẹn mọ́ so ọ̀nà fà kí pásítọ̀ yìí fi tako ọ̀rọ̀ tí bàbá Adébóyè sọ ṣùgbọ́n káwá ẹja lọ sọ́dọ̀ bàbá Muyideen Ajani Bello bàbá yẹn analysis nǹkan táwọn fún wa ni wípé ká má gbàdúrà pé kọ́lọ́run tún Nàìjíríà ṣe mọ́ ká má gbàdúrà pé kọ́lọ́run tún Nàìjíríà ṣe mọ́ Ọlọ́run ti tún Nàìjíríà ṣe already àwa ni kọ́lọ́run tún ṣe Ọlọ́run ti ṣe kí ni Ọlọ́run ti tún Nàìjíríà ṣe already àwọn èèyàn tá wà níbẹ̀ ni kọ́lọ́run tún ṣe àwọn ní ká gbàdúrà kọ́lọ́run tún wa ṣe wọ́n ní kó gbàdúrà kọ́lọ́run tún ẹ̀ ṣe èmi ní kí n gbàdúrà kọ́lọ́run tún mi ṣe àwọn olórí wa ní kó gbàdúrà kọ́lọ́run tún wọn ṣe ìdí ẹ̀ tí èmi sọ bẹ́ẹ̀ ni pé a ní epo ní Nàìjíríà sọ́lọ́run tún Nàìjíríà ṣe ni ló fún wa ní epo a ní ọ̀pọ̀lọpọ̀ a ní bitumen ní Nàìjíríà ní Ondo State bẹ́ẹ̀ sọ́lọ́run fún wa ní sọ́lọ́run tún Nàìjíríà ṣe ló fún wa ní bitumen ẹ wo kíní ọkùn sí ìta nìyẹn àwọn kọ́ńtì mi ò ní o wọ́n dẹ̀ dájú sí Nàìjíríà lọ Ọlọ́run tún Nàìjíríà ṣe fún wa a ní wẹ́dà tó dáa ní Nàìjíríà sọ́lọ́run tún Nàìjíríà ṣe nìyẹn a ní ilẹ̀ tó dáa tá lè fi gbin nǹkan ọ̀gbìn ní Nàìjíríà sọ́lọ́run tún Nàìjíríà ṣe nìyẹn a ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa ní Nàìjíríà sọ́lọ́run tún Nàìjíríà ṣe nìyẹn àwa tá a manage ní ká gbàdúrà kọ́lọ́run tún wá sí ká lè máa manage dáadáa analysis bàbá yẹn nìyẹn coming to analysis bàbá Adébóyè bó dẹ̀ pé analysis méjì tàwọn bàbá méjì tí mo sọ yẹn ó tako ti bàbá Adébóyè pé kí bàbá má sọ wípé nǹkan tí a ní nínú Nàìjíríà nìkan ni àdúrà nítorí wípé àwọn bàbá wa yìí náà wọ́n ní iṣẹ́ ṣe torí púpọ̀ àwọn tó ń tukọ̀ orílẹ̀-èdè yìí abẹ́ wọn ni wọ́n wà ṣé ń gbọ́ mi wọ́n ní púpọ̀ àwọn tó ń tukọ̀ orílẹ̀-èdè yìí abẹ́ wọn ṣe bí vice president Buhari láyé ìgbà yẹn Ọ̀ṣínbàjò ṣe bí ọmọ church bàbá wa Adébóyè tó dẹ̀ tí Ọ̀ṣínbàjò tíjọba wọn dẹ̀ balẹ̀ ayé jẹ́ bẹ́ẹ̀ tó fi pípa mẹ́kúnnù vice president dẹ̀ wà nínú church bàbá Adébóyè wọn dẹ̀ lè pé jókòó ìyàwó president wa tó wà ń bẹ yìí ọmọ church bàbá Adébóyè ni wọ́n ní ara wọn òjíṣẹ́ Ọlọ́run church bàbá Adébóyè ni tí ayé dẹ̀ rí bó ṣe rí ẹ̀wà ní ká máa gbàdúrà àwọn tó dẹ̀ ní wa lára yẹn dẹ̀ wà ní àkàtà yín ẹ̀múyẹ ministers tó wà ní church bàbá Oyèdèpọ̀ ẹ̀múyẹ rep ẹ̀múyẹ senate tó wà ní church bàbá wa Kúmúyì ni àti bàbá wa Mountain of Fire àti gbogbo wọn bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn men of God yẹn àwọn bàbá nánà yẹn. bẹ́ẹ̀ ni wọ́n wà lọ́dọ̀ọ́rù bàbá wa Ajani Bello yìí náà táwọn dáhùn olóṣèlú tó jẹ́ mùsùlùmí tó ń tukọ̀ orílẹ̀-èdè tó wà lábẹ́ wọn. ẹ̀múyẹ olóṣèlú tó wà lábẹ́ wọn mínísítà sẹ́nétọ̀ rẹ́pù gbogbo adájọ́ gbogbo ọlọ́pàá gbogbo tó wà ní àkàtà wọn. ẹ ṣe pé wọ́n jókòó kẹsọ wọn pé ẹ̀yin pípù yẹn wá ń bí tẹ́ ẹ̀ bá ti tún orílẹ̀-èdè yìí ṣe mí nígbàdúrà back to sender fún ẹ mọ́ àdúrà back to sender tẹ́ máa ń gbà fún wọn yẹn pé ẹni tó bá ti ṣàṣì wọn kó má ràn wọ́n yẹn kẹ́ sọ fún pé ẹ̀ ní gbà fún wọn mọ́ ẹ̀ sì sọ bẹ́ẹ̀ níṣẹ́ tẹ́ fi sọ pé ká lọ máa gbàdúrà àbí ọ̀rọ̀ yẹn ò yé mi ní mi ò lòdì síjọ kankan ṣùgbọ́n ẹ tún jẹ́ ká jọ gbé yẹ̀wò kí wọ́n sì bàbá nìkan lọ́rọ̀ yẹn bá wí gan gbogbo ayé rẹ̀ sọ Ọlọ́run tó kù tẹ́ ní àwọn pípẹ́ sí àkàtà
ẹ sì bá wọn sòótọ́ ọ̀rọ̀. ẹ̀yin kódà ó kẹ̀yìn babaláwo, ẹ̀yin babaláwo tẹ̀ ń síngbẹ́rẹ́ agbòjọ́ fún wọn, tẹ̀ ń síngbẹ́rẹ́ àgbélépọ̀tà fún wọn, tẹ̀ ń síngbẹ́rẹ́ alọ́bí fún wọn, ẹ stop ẹ pè wọ́n jókòó tó bá ti gbé mọ́tò wọn wá sọ́dọ̀ yín lóru tó máa fi wá pé tí wọ́n bá tún orílẹ̀-èdè yìí ṣe ẹ ní síngbẹ́rẹ́ àgbélépọ̀tà kan fún wọn mọ́ o, gbẹ́rẹ́ tí ò jẹ́ kí èpè àwọn èèyàn mọ́ wọn yẹn ẹ ní sí fún wọn mọ́. ẹ̀yin bá mi nínú ẹ̀sìn mùsùlùmí tẹ́ wọ́n hàn túrú fún wọn, ẹ sọ fún wọn wípé tí wọ́n bá ti ṣe dáadáa lórílẹ̀-èdè yìí ẹ ní wọn hàn túrú fún wọn mọ́, hàn túrú tẹ̀ fún wọn tí ò jẹ́ kí èpè àwọn èèyàn ràn wọ́n yẹn ẹ ní wọn fún wọn mọ́, kẹwàá òbí àwọn ènìyàn padà. ṣùgbọ́n ẹ fi yẹn sílẹ̀ ẹ ṣe àwọn ẹ mọ̀ pé àwọn pípé ọlọ́run ti tún orílẹ̀-èdè yìí ṣe lóòótọ́, ọlọ́run tún orílẹ̀-èdè yìí ṣe nílò láti ṣe máa gbàdúrà ọlọ́run tún nàìjíríà ṣe torí ọlọ́run fún wa ní nǹkan tá a lè fi wà gbé ní ìrọ̀rùn ní orílẹ̀-èdè yìí. àwọn tó mánéjẹ ni ò ṣe dáadáa, àwọn yẹn kankan ni ó yẹ ká dojúkọ. àbí ẹnìkan sọ fún mi ó ní ká má ṣe mẹ́sì bàbá gbọ́ tá bá sọ pé nàìjíríà àwa tá à ń gbé ní ẹ̀gàn nàìjíríà o mo kẹ̀ yà sí ojú mo yà sí ẹni o mẹ́sì bàbá náà ọ̀nà ló wà o nǹkan bàbá sọ ọ̀nà ló wà tí bàbá sọ pé ọ̀nà tó nàìjíríà ṣe bàbá ń sọ̀rọ̀ nípa àwa tá a wà ń bẹ̀ kí mo sọ àwa tá a wà ń bẹ̀ ni àwa náà là ń dé nàìjíríà ó sì àìkọ́ sọ pé ìjọ òkè sògiri èèyàn tó wà ní ìjọ nídògiri tí wọ́n sọ pé nàìjíríà kì í ṣe ilẹ̀ ní nǹkan àwa tá a wà ń bẹ̀ gàgàgàgà ní nàìjíríà tí wọ́n sọ pé kọ́lọ̀ tún wá ṣe láti ilé kọ̀ọ̀kan láti nílò àtúnṣe torí president tó wà ń bẹ̀ inú ilé kan ló ti dìde senator tó wà ń bẹ̀ inú ilé kan ló ti dìde ministers tó wà ń bẹ̀ inú ilé kan ló ti dìde so kọ́lọ̀ tún wá sí láti ilé kọ̀ọ̀kan lórí àwọn olórí wa torí kò sí sector kọ̀ọ̀kan ní nàìjíríà yìí tí corruption ò sí kò sí school nǹkan institutions churches mosque àwọn organizations wa kò sí so gbogbo wa pátá là ní lọ́wọ́ la dẹ̀rù gbogbo àlà ní ọwọ́ la dẹ̀rù so tó bá wá sọ pé kọ́lọ̀ tún nàìjíríà ṣe èmi believe pé ọ̀rọ̀ yẹn náà ó sì wà okay awala understand la mọ as ni message ni òye tá máa sọ pé nàìjíríà àwọn èèyàn tá à ń gbé bẹ́ẹ̀ ni so kọ́lọ̀ tún gbogbo wa ṣe Adémadé ní orúkọ mi ẹ má gbàgbé láti bá mi share fídíò ẹ̀ dẹ̀ bá mi subscribe sí YouTube channel mi ẹ̀ tún lọ bá mi follow back up page mi Adémadé back up bye.